olórí àjẹ́ àgbáyé gbogbo àjẹ́. olórí gbogbo àjẹ́ àgbáyé. ó wá bá Shehu Jamiu. àjẹ́ ọ̀run ó wá bá Shehu Jamiu Búlálà. ṣé o láwọn ò ní ìdí. ṣé o ní wá onídìí ẹ. ṣé o lọ ìdásíwọ́n. ṣé o ní ìdá. Mọ̀lánà Shehu Jamiu Búlálà rọ̀. Mọ̀lánà Shehu Jamiu Búlálà. wọ́n á sọ fún èmi bílísánì yìí ìlà Abdul Hakiri. bàbá wa wọ́n sọ fún mọ̀lá bàbá Shehu Jamiu wọ́n sọ fún bàbá wọn yìí. bílísánì yìí pẹ̀lú ahọ́n wọn. ìlà Abdul Hakiri. lọ sí ọ̀dọ̀ bàbá wa yìí. ẹrú tó yẹpẹrẹ jù. lọ sọ́dọ̀ bàbá wa yìí. Shehu Jamiu sọ fún wọn fọ́nmí báyìí direct. ṣé o ní gbogbo tí jẹ́ nǹkan lọ́dọ̀ Ọlọ́run ló wá bá àwọn lé wọn padà. ṣé o ní gbogbo tí jẹ́ nǹkan. Shehu Jamiu ní gbogbo tí gbèrè nìkan níwájú Ọlọ́run gbogbo wọn náà wá bẹ̀ wọn. wọn lọ́gàá gbogbo àlìjẹ̀nú wa wọn làwọn. ọ̀gá gbogbo àlìjẹ̀nú wa wọn làwọn lé padà. ọ̀gá gbogbo màláíkà wọn làwọn. ọ̀gá gbogbo màláíkà wa àwọn lé padà. ọ̀gá gbogbo àjẹ́ wọn làwọn. ọ̀gá gbogbo àwọn àjẹ́ ó wá àwọn lé padà. ọ̀gá gbogbo sọ wọn làwọn lé. ọ̀gá gbogbo sọ wọn wá àwọn lé padà. gbogbo wọn bẹ wá ṣe ní wọn ni o. gbogbo lọ́gàá. gbogbo lọ́gàá ni wọ́n bẹ wá ṣe ní wọn fún Shehu Jamiu. wọn náà sọ ẹ̀yin kọ́ làwọn ní. pé ẹ̀yin kọ́ làwọn ní ìjáwọ́ nídìí. wọn ní àgbà tí wọn rà níbi Muhammad. àtùgbà táwọn rí àdìdẹ́bẹ̀ Muhammad. Shehu Jamiu wọ́n sọ fún bàbá wa direct lọ́rọ̀ yìí o. àlìjẹ̀nú ìtì ìsọ̀gá pàpà. èyí tí ẹ ṣọ̀gá jẹ nínú àjẹ̀nú. ló wá bá wọ. ló wá bá wọ. lẹ́tìjọ́ múlẹ̀. lẹ́tìjọ́ múlẹ̀. ló bá ń lo ayé. ló bá ń lo ayé. ló bá sọ ẹ di nǹkan. ló wá ní kò sírú ẹ mọ́. oníwọ̀n nìkan ló kù. kì í sọ̀gá o. kì í ṣọ̀gá àwọn ọmọ ṣẹ́ lẹ́yìn nínú àwọn àlìjẹ̀nú. ìmùlẹ̀ àgbàlẹ̀ lómi ń lò. àjẹ́ kan kékeré báyìí tó ṣe gba àjẹ́. àjẹ́ kan kékeré tó bẹ́ẹ̀ ṣẹ̀ gbẹyẹ. torí alábọ́dé àjẹ́ ń bẹ. alábọ́dé àjẹ́ ń bẹ. alábọ́dé àjẹ́ ń bẹ. alábọ́dé àjẹ́ ń bẹ. àjẹ́ kékeré. àwọn àjẹ́ kékèké. àwọn àjẹ́ kékèké. àwọn àjẹ́ tètè. àwọn alábọ́dé àjẹ́. àwọn aláwọ̀ àjẹ́. tí ò gbọdọ̀ pé ẹ̀ lájẹ́ lójú àjẹ́. tó jẹ́ wípé lójú àjẹ́ ni ogun ògbọ́dọ̀ pé ẹ̀ lájẹ́. ó máa gbé mi. tó àjẹ́ yóò gbé mi wà ní ẹyẹ gbẹ́yẹ mi torítorí tapátapá òun kẹ́ náà gbọdọ̀ pé ẹ̀ lájẹ́ lójú àjẹ́ òun ni wọ́n bá múlẹ̀ o. ló sọ̀rọ̀ ẹ̀ ní ṣéwù ńlá. olórí àjẹ́ àgbáyé gbogbo àjẹ́. olórí gbogbo àjẹ́ àgbáyé. ó wá bá Shehu Jamiu. àjẹ́ ọ̀run ó wá bá Shehu Jamiu Búlálà. ṣé o láwọn ò ní ìdí. ṣé o ní wá onídìí ẹ. ṣé o lọ ìdásíwọ́n. ṣé o lé ìdànù wọ́n yọ̀dà sí wọ́n lé wípé ìwọ mi níjẹ. wọn là nẹ́bí làwọn ní. ṣé o ní ànábì làwọn nídìí. Yorùbá náà sì ti sọ pé ibi tí wọn bá fọlọ́run rẹ̀ sí ló máa bá. Yorùbá lè sọ pé ibi tí èèyàn bá fọlọ́run rẹ̀ sí ibẹ̀ ni ó bá. pẹ̀lú Shehu Jamiu ti fọlọ́run wọn sọ́dọ̀ ànábì ẹni tí Ọlọ́run ṣe ọ̀rẹ́ rẹ̀ yẹn ló mọ nídìí. ṣé o ní ti fi ọlọ́run rẹ̀ sọ́dọ̀ ànábì wípé ọ̀rẹ́ rẹ̀ yìí ni mo nídìí ànábì ni mo nídìí. ẹni tó ń ṣàṣàlátù fún. ẹni tí wọ́n fi ń ṣàṣàlátù fún yìí. táwọn alákàrẹ́ ṣàṣàlátù fún. òun ni mo nídìí. Láìláì lọ́dà o. Ìgbàdọ́ lọ rí i pé ó takú. Ìgbàdọ́ lọ rí i pé ó takú sọ́dọ̀ ànábì. Wá gba ànábì wá. Ó wá gbé ànábì wá fún. Ẹgbẹ́ búrú làlà. بجدي رسول الله بالأصل رباني والملا وعين اليوم عين محمد سلاسل في هيكلي ثم جثتي سلاسل في هيكلي ثم جثتي لا إله إلا الله. Ìgbà tí ẹnìkan sọ̀rọ̀ Shehu Jibril. ẹnìkan sọ̀rọ̀ Shehu Jibril. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Àfikọ́lọ́ wọn ṣàánú wa níbi àánú tọ́lọ́ fi ṣàdánwò fáwọn eléyìí wọ́n wá mú rárá sídìí rẹ̀ níbi àgbákò takora wọn sí ẹ̀dá kan wò nǹkan àlìjànú oṣó ayé àjẹ́ ayé kìnnìkan gbọ́n náà wá afẹ́ wá ṣe ìdímọ̀ kan náà àwọn ṣéwù yín ẹ bá wa béèrè wípé ṣé ojú ọ̀nà ọlọ́run wà níbi rẹ̀ wí náà ní ṣéwù yín tọ̀ ojú ọ̀nà ìsìlámù náà ní ṣéwù yín tọ̀ tí wọ́n ń pàdé àwọn báyìí ẹ̀dá kan ṣànábì ọlọ́run kan tó pàdé wọn nínú ìrìn àjò ayé rẹ̀ o
ìgbà àfẹ́ wá ṣẹrúsìn ẹ sọ sọ̀hábà nẹ́bì kan alátẹ̀lé ànẹ́bì ọlọ́run kan ẹ wọ́n sọ àwọn sọ̀hábà nẹ́bì pé kódà lágbájágbà tó náà rin tiẹ̀ náà òun náà bá rú wọn pàdé ojú ọ̀nà wo ni sí òjá mi ń rìn tán ní pàdé àwọn eléyìí èèyàn dédé èdè ní máa ń tàdí ara kan mọ́ bìyànjú tàdí ọmọ bínú o béèyàn bí wèrè bá pàdé wèrè béèyàn bí ìgbín bá ń hè kára wọn sọ́wọ́ tó fẹ́ ń tẹ́ ń pè wà líì náà kọ́ mọ́ pàdé àwọn àjẹ́ àwọn oṣó àwọn kìnnìkan dédé tẹ́ káyílẹ̀ subhanallah jìbìrìlù wa ọfẹ́ wa ṣe kídímọ̀ ṣé òjá mi jìbìrìlù ní màláìkà mà ní ọlọ́run ọ̀ràn wọn láti wá ṣe kídímọ̀ nẹ́bì kankan gbé wáàyí fún wọn ni wáàyí òjò kídímọ̀ tó bá jẹ́ wàlí náà wá ní ìpìtọ̀ wàlí kan lọ́wọ́ bá o yóò sọ̀kalẹ̀ kó tó wá tó bá wá sọ̀ tí ó bá wá sọ̀kalẹ̀ fàbí idhnillah pẹ̀lú àṣẹ ọlọ́run àti yọ̀ǹda ọlọ́run ní fa ayna hadatha hadha ya qawm níbo lẹ ti rí yìí ti yín tọ́lá yìí ti yẹn kàn jẹ mọ́gàjì fèé kọ́gbọ́n kalẹ̀ kàn máa parọ́ fáwọn èèyàn subhanallah ẹ̀rá kẹba wa béèrè kí ló fà á tí ṣé òyìn fi nídẹ̀ẹ́ tí ó mọ̀ ṣe kídímà rẹ̀ ṣe nítorí pé dẹni ọlọ́run sóhun làkọ́kọ́ ẹni ọlọ́run ni sóhun làkọ́kọ́ wàlí ọlọ́run tó bùkátà sírù nǹkan bẹ́ẹ̀ a'udhu billah ẹnìkan ò lè jẹ́ wàlí ọlọ́run jà wọn ànábì ọlọ́run lọ oṣó àjẹ́ emèrè lẹ́bọlógún ni wọ́n ṣe kídímà wọn lórí àwọn àjẹ́ àgbáyé ẹ sì mú kí lóòótọ́ àwọn ilé kan máa ń fira wọn ṣeré báyìí ná ṣé ẹ rò pé ayé mọ nílẹ̀ Yorùbá nìkan ni àbí ẹ máa ronú fa ẹ máa ronú o ìwé náà ń pè lórí àwọn àjẹ́ ká má fagún jàre wàláhì àwọn ará bí ẹgbẹ́ wọn pàtàkì ànábì wọn pàtàkì ànábì wọn kàn máa ń parọ́ ni kàn máa ṣe mọ́díwù ká máa kọrin ká máa jó ìtọ́jú kan pè pàtàkì ànábì náà nù àti ká máa sọ tó ànábì ọ̀jẹ́ torí pé tẹ́ ẹ bá sọ pàtàkì ànábì báyìí nísìnyí ẹ dákun torí ọlọ́run ọgbà ànábì sallallahu ọlọ́run ọgbà ànábì kalẹ̀ torí kídímọ́ tẹ̀ ń sọ wọn àmọ̀túnmọ̀ rẹ̀ o ẹ̀yin náà dẹ̀ mọ̀túnmọ̀ rẹ̀ kídímọ́ bú tẹ̀ ń sọ kí wọ́n ṣerú sí wọn ọlọ́run ọgbà ànábì kankan kalẹ̀ bèlẹ́ ànábì wa láti wá ṣerú sí sọ̀hábà kan àbí tábìyí kan àbó ní mímọ̀ kan tó jẹ́ pàtàkì nínú onímọ̀ àwùjọ ìjọ islam nígbà tí ó bá wá rí bẹ́ẹ̀ ṣé òyìn tẹ̀sán ní ìsìnkẹ́ sọ̀hábà ànábì o kì í ṣe tábìyí kì í so ní mẹ́sìn fa náà kò so ní mẹ́sìn torí pé ní ẹni yìí ẹ̀ẹ̀ka fatiwa kan láyé báyìí tó sọ̀rọ̀ pàlùwàlá àbọ̀rọ̀ ọ̀run àbọ̀rọ̀ àwẹ̀ àbọ̀rọ̀ gbàgbọ́ àbọ̀rọ̀ hajj àbọ̀rọ̀ zaka àbọ̀rọ̀ ọkọ̀yàwó lé àbẹ́ ọ̀fọ̀fẹ́yàwó kò sí nǹkan kan tẹ́ ẹ ti ẹ̀ gbà wá pé àǹfààní tí àbáyé sàlẹ̀ mà níbi nípa àgbọ̀ yẹ́sìn o mo tẹ́ mọ̀ sọ́nà ni pé bí ọdán mérekù kan wò bí ọdán wèrè wò ẹ mọ̀ fi wò èrò yẹn ní ẹlẹ́ni ìṣẹ̀mí wọn náà jọ́sẹ̀ mi wèrè náà gẹ́gẹ́ bí nǹkan táwọn kálukú wa náà rí àti ìmúra wọn àwọn òkùn wọn wèrè o déédéé wèrè tẹ́ ń pè wọ́n láàbá yín pè wọ́n ẹ dákun torí ọlọ́run pẹ̀lú àwọn fìlọ́sọ́fì yín tẹ́ pẹ̀ ní ẹni pé ní wàlí ọlọ́run tó búrẹ̀ gẹ́dígẹ́ni pẹ̀lú ìrònú yín pẹ̀lú àgbọ́yé yín pẹ̀lú fìlọ́sọ́fì yín mà ní kìí ṣe pẹ̀lú tí ìsìlámù fi ń pìyàn wàlí náà ẹ dákun torí ọlọ́run subhanallah ẹ̀wùn kan ṣéwù náà nu ọwọ́ afa ànábì ọfọ ọlọ́run rẹ̀ sára ànábì ọlọ́run ẹ̀rí alḥululu wal-ittihad tanasukh ọlọ́run bọ́ sára ẹnìkan ara ń tà ń sọ nù ní gbogbo ẹni tó bá nírú gbàgbọ́ báyìí tó nírú rí báyìí màláhídà níwọ̀n àwọn oníwádàtul wujud wọn ṣe mùsùlùmí ayu aklin hada sẹ́yìn sì gbé láàká ìṣòro tẹ̀ fi sọ̀rọ̀ báyìí ọ̀gá o ẹ mọ̀ wo ní ṣe o ẹ wò wàlí ọlọ́run kan ṣé ò Jamiu nù o ọwá lè ṣùsì níwájú ọlọ́run ọwá ṣùsì ẹni tó fẹ́ ṣùsì tó fẹ́ sẹ̀sàyàn ọwá ju tànẹ́bì ọlọ́run lọ torí tí ọba jù bẹ́ẹ̀ lọ ni ọwá fọlọ́n lọ́pṣọ̀n fà á ti pé wọ́n fẹ́ nǹkan méjì àfà ànẹ́bì wa ànẹ́bì ni kọ́ wá ṣerú sí òun ànẹ́bì ni kọ́ wá ṣerú sí òun wọn nígbà ní pé ànẹ́bì tọ́lọ́run sàṣàlátù fún tó gbọ́ yín sàṣàlátù fún ẹ bá wa béèrè o wípé àṣàlátù tó gbọ́ yín ṣe fún ànẹ́bì sallallahu alaihi wasallam táwọn èèyàn náà ń ṣe tọ́lọ́run náà ń ṣe táwọn màláíkà náà ń ṣe òun àbí sọ̀látù ọlọ́run kásáyé kó sọ̀látù ọlọ́run báwọn náà sọ̀látù àwọn màláíkà kápẹ́ sọ̀látù àwọn màláíkà báwọn náà kápẹ́ tiwọn náà bẹ́ẹ̀ ẹ dákun lójú ọ̀nà nínú tá a bá ń ka ipò nì sẹ́yìn pé a máa ń kà ní ipò sànẹ́bí wa lọ́nà pé kódà nínú dáadáa tọ́lọ́run ṣe fànẹ́bí nínú ìtóbi tọ́lọ́run fànẹ́bí wa nínú àpọ́nlé tọ́lọ́run fànẹ́bí wa subhanallah sọ wá bá láàká yìí lọ ipe ordinary ẹnìkan nínú ayé yìí ẹni tí gbogbo ẹ̀dá pátápátá sàlátù fún ànẹ́bí wọn ẹnìyẹn ni wọ́n lọ ṣe kídímọ̀ ẹnìkan ẹ sì làáká yìí ẹ̀ pọ́n ànẹ́bí ilé báyìí
ẹ mọ̀ sí bẹ́ntì kan bẹ̀rẹ̀ ọpọlọ rẹ ṣe bí èèyàn náà ọlápò ti ní ṣe pẹ̀lú ànábì lọ́rọ̀ mi fi lé o ọ̀rẹ́ gbọ́dọ̀ lé fún mi torí pé ẹ fẹ́ pé lórí ẹ kàn gbéra yín jọ àtàgbàtọ́mọdé ẹ kàn máa sọ rédèrèdè ọ̀rọ̀ lẹ́nu ẹ máa gbọ́rọ̀ ìbéèrè láti ní pé ní conversation yìí láàrin Ọlọ́run àti àbájáde Bilal Ọ̀fàyè kéyìfà báwo ló ti ṣẹlẹ̀ níbo ló ti ṣẹlẹ̀ nígbà wo ló ṣẹlẹ̀ bàbá yìí náà Magaji fẹ́ kọ́gbọ́n irọ́ ti lálàṣẹ agbárí wọn nígbà náà ṣe Jamiu sọ fáwọn èmi mọ̀ náà nítorí dájú ni pé ṣe Jamiu gbogbo tẹ̀ ń kà sí lọ́rùn ẹ̀ kàn kà sí lọ́rùn ẹ̀ di ọjọ́ Ọlọ́run rojọ́ yẹ lọ́tọ̀ tọ́ ẹ mọ̀ wò ó ẹ yọ ọjọ́ orí bàbá yìí lé ní báyìí nẹ́sìn tán bí ẹ̀ 1989 going to 36 years báyìí ẹ yọ 36 kó náà ọjọ́ orí bàbá yìí mélòó ni ó kù ẹ yọ 36 kó náà ọjọ́ orí mélòó ni ó kù ẹ yọ 36 kó ń bẹ mélòó ni ó kù bàbá 20 tó wá pé 20 wọn gan ṣe ń jì báyìí ni àbá ti pé 70 báyìí ni ọ̀rọ̀ àkápẹ́ 70 ni wọ́n 20 náà máa wà ń gbà wọn 36 years 20 náà máa wà ń gbà wọn àti pé 30 ń gbà wọn subhanallah ẹ wo nǹkan ẹ wá nígbà náà ẹ pàdé ẹni wọn bó o nípo yín ṣe tó ń gbà wọn tẹ fi ń pàdé irú bàbá yẹn bàbá tá à ń sọ yìí nísìnyí wọ́n bí 1919 àbúrò àwọn Sheikh Adam wàhálà àwọn arábí ẹ mọ ronú fa ó kú 1989 ok 1989 ẹyọ 36 years kú náà jùlọ bàbá tí ń sọ̀rọ̀ yìí mẹ́rọ kù níbo tí wọ́n bá ṣe Jamiu pàdé sínú mọ̀nàmọ́ tinú àwọn àlá ni àbí lójú ayé fètètè yìí náà ni àìbẹ̀rù Ọlọ́run ìbàtẹ́ bá àwa yìí pàdé sí láwọn ọjọ́ gbẹ̀yìn ayé rẹ̀ mọ́ ni talẹ̀ yìí ń gbà wọn àwọn onámọ̀ ń lọ bá àbá yìí ń gbà wọn ǹjẹ́ mọ̀ ń gbà wọn láyé ẹ̀wọ̀n mọ̀ ó kìíní ti ń gùn subhanallah kọ́ wọn ṣàánú wa akànfẹ́ fìdí òótọ́ ọ̀rọ̀ múlẹ̀ ṣẹ́rí gbọ́n tó ń sọ yìí èmi ó sì ń dúró lórí pé ní ṣẹ́rí lóòótọ́ ìṣẹ̀mí ayé bàbá yìí náà lọ́pọ̀lọpọ̀ tí yẹn bá wò wọ́n pẹ̀lú fọ́tò wọn àti táwọn náà ṣe mo rí fídíò wọn kan rí àmọ́ tí wọ́n padà hun sí wọn lọ́rùn náà àwọn lúnásì bíi in tí ọ̀bá làákà ìlọ tí ọ̀bọ omi tí ọ̀jọ́ tó ọmọ yẹn gan ẹni tó kí nǹkan jẹun rònú àfà ẹ mọ́ nígbà náà nìkan súnmọ́ ẹ̀kan sáláfí ẹja sọ̀rọ̀ báyìí ẹ gbé sí làákà ìwò tẹ́ni sọ́bà làákà ìlọ so kọ́lọ́mọ́ sí wa ń wèrè kọ́lọ́mọ́ ṣàánú wa kọ́lọ́mọ́ jà kú làákà yìí kọ́lọ́mọ́ ṣàánú wa kọ́lọ́mọ́ jà kú níran kọ́mọ́ jà kú ní ìríran kọ́mọ́ jà kú lọ́kàn tí yẹn yóò bá ti yàn irú àwọn ìjòkó táwọn ilé ìjòkó táwọn ń fa wèrè láàrin ara wọn yìí ìnáwó àbáwọn ṣe so kọ́lọ́mọ́ ṣàánú wa jàre assalamu alaikum warahmatullah.